ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kábíyèsí Olódùmarè. Ó dàbí ẹni pé àwọn olóṣèlú wa àtàwọn olórí wa wọn ò rí àìsí ètò ààbò yẹn bí nǹkan kan. Wọ́n mọ̀ sọ fún wa pé àwọn ń ṣe. Àwọn kan ó mọ̀ gbàgbọ́ pé wọ́n ń gbìyànjú. Àwa kan náà ó sì mọ̀ gbàgbọ́ pé ó kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ làwọn kan máa ní wọn ò ṣe rárá. Ẹ mọ̀ pé bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ yìí tán lè kanna. Ṣé a mọ̀ tanra wa jẹ? Àlẹ́ ṣe, àlẹ́ gbìyànjú. Ṣùgbọ́n tá à ń sọ ni wípé bẹ́ẹ̀ bá ń ṣe ìgbìyànjú yín kéré gan. Tá a bá gbé ìgbìyànjú yín lórí èrò bó o ní ọ̀rọ̀ àìsí ètò ààbò yóò ṣe kúrò ńlẹ̀, tá a gbé sí ẹ̀gbẹ́ bó o láṣẹ wọlé 2027, igi mú tó jìnnà sórí ni o. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tẹ́rù ń ba àwọn tó wà ní outside Nigeria, kò bà ẹ̀yin lẹ́rù rárá tẹ́ wà nulẹ̀. Tírú eléyìí bá wá ń ṣẹlẹ̀, tẹ́ ẹ̀ gbà pé ogun ni, tẹ́ ẹ̀ gbà pé ogun ni, ẹ má jà rò pé ẹ̀yin lẹ̀ ń kógun jà wá. Tí nǹkan tó tó báyìí bá ń ṣẹlẹ̀, tẹ́ sì láǹfààní àti máa polongo, àlè ní ẹ má polongo, ṣùgbọ́n ẹgbẹ́ sẹ́gbẹ́ ara wọn ó pọ̀ jura wọn lọ. Àfi bí ìgbà téèyàn bá mọ ibi tó fi nǹkan kọ́ sí, tó ní ẹ má wọ́rì, tó bá tásìkò máa lọ kákú ńbẹ̀. Ṣé wá rí tó ṣẹlẹ̀ báyìí ní Mali ń bí? Ikú tó bá ń pa ojúgbà ẹni, ẹjẹ́ á jọ gbà pé òwe ló ń pa. Kì í ṣe tuntun mọ́ pé gbogbo orílẹ̀-èdè àgbáyé wọ́n ní ìran àwọn Fúlàní ní ìran afẹ̀míṣòfò number 4 lágbàáyé ní ti ẹ̀mọ́ ìkíní ìkejì kẹta. Ṣùgbọ́n tá a bá rẹ́ni tó tún burú ju tiwọn lọ, àsìtánì ti wọnú ayé. Kí ìfẹ̀mí èèyàn ṣòfò mọ́ jọ wọ́n lójú. Ẹ mọ nǹkan tí wọ́n ṣe ní Mali. Ẹ lè ti rí, ẹ lè ti gbọ́. Màá máa fi hàn yín fídíò ẹ̀ bó ṣe ń lọ yìí. Tẹ́ ẹ bá ríbi tí àwọn ará bí ti bẹ̀rẹ̀ sí ní wọ inú Mali lọ, kì í ṣe pé wọ́n wọbẹ̀ lásán, wọ́n wọ ọ́fíìsì gómìnà ni. Gbogbo ayé ni wọ́n ṣe ń bẹ̀. Ta ló gbúròó àwọn ẹ̀ṣọ́ aláàbò? Ta ní jẹ́ ọmọ akú wárápá wájú ọmọ akú yányán? Ṣé ọkàn àwọn ìjọba tiwa sì balẹ̀ wípé àwọn ọ̀ràn tó ń da ìlú láàmú yìí tí wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ní Mali, tí wọ́n sì lérí ń bí? Tó sì jẹ́ pé gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó mọ́ra ṣèlú níbẹ̀ yẹn là ń gbọ́ pé wọ́n wà nú àwọn tí orúkọ wọn jáde pé wọ́n sponsor àwọn terrorists. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Mali yẹn. Bẹ́ẹ̀ ṣe ń wo àwọn kọlọ̀ràn sí afẹ̀míṣòfò yìí, tínú wọn dùn, ẹ wo bí ẹ ṣe pọ̀ tó. Ṣé àwọn tí eléyìí arándanrandan yìí ní ẹ ti ṣe owó tí wọ́n fi rà bọ́? Mali ni wọ́n ti ṣòro yẹn o. Wọ́n ti wọlé ìjọba ní Mali o. Kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn aráàlú? Nígbà wọ́n bá ti kápá àwọn tó jó lórí ń bẹ̀, kí ló máa ṣẹlẹ̀ sáráàlú? Wọ́n gbà fọlọ́wọ́ gbà fún wọn. Tí ẹ bá fẹ́ pa wọ́n, wọ́n yọ̀ọ̀da ara wọn. Bí wọn ò dẹ̀ pa wọ́n pé ní ta fẹ́ kẹ́ máa ṣe rèé, wọ́n tẹ̀lé ni. Ta ló fẹ́ gbà wọ́n lẹ̀ padà? Trump strike lọ́dọ̀ wa lẹ́ẹ̀kan péré. Àwọn northerners tó yẹ pé ẹbí wọn ni àwọn ará bíi náà, tí wọ́n bá lé wọn jẹ́ number 4 lágbàáyé, ó mì pé number 1 ni wọ́n láfíríkà. Àwọn yẹn la dẹ̀ ń pè ní nǹkan kan náà pẹ̀lú wa, pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tó. Ìjọba ń lọ bó ṣe yẹ kó lọ. Látàyè democracy ni ò ti sísinmi lọ́wọ́ àwọn ará bí níbi pé wọ́n fẹ́ ṣàfẹ́ jẹ gàba. Ẹ̀yin ìjọba tí Mali ò dẹ́rù bà yín o. Ikú tí ń pojúgbà ẹni ni ẹ ṣọ́ra. Mi ò fẹ́ nígbàgbọ́ wípé
àwọn ìjọba wa wọ́n fẹ́ fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ àwọn terrorist lórí ìkéde. Allegedly tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ lórí ẹ̀sìn. Bàbá dé sọ̀rọ̀ wọ́n ní wọ́n ń bú ẹlẹ́sìn kan tàbí olórí ẹ̀sìn wọn. A ní gbogbo nǹkan yàtọ̀ fẹ́sìn tí ò bá ti mú àlàáfíà wá kì í ṣe ní tó dáa tó yẹ káyé ó gbà. Ẹ̀yin Yorùbá, àwa Yorùbá, ọmọ kóòtù òjíire, gbogbo ọmọ Oòduà pátá, ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ló yẹ kélé ò jẹ́ o. Torí pé béèyàn bá mú ẹ̀sìn dání, táwọn kan tí wọ́n gbé ẹ̀sìn yẹn wá tí ń sọ fún yín pé àṣà baba yín ò da, ẹ̀sìn baba yín ò da, táwọn sì ń di àmọ́ra ogun wá bá wa, tí wọ́n sì ti gbarú ẹ̀ lọ́wọ́ wa, tí wọ́n tó ráwọn mùsùlùmí tiwa tí wọ́n ní wọn ò ṣe dáadáa, tí wọ́n ń pa wọ́n. Ẹjọ́ jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Excellency Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódò ọdẹ, kí lọ̀nà àbáyọ? Ẹ̀yin àtàwọn ìgbìmọ̀ yín kábínẹ̀tì yín là ń bi léèrè dórí Senate President Akpabio tẹ́rí tí bò bá ti tán ànígbọ́ pẹ́m wọn ju bọ́ọ̀mù bì kan láì sí pé ẹ̀yin lẹ kó wọn abẹ́yìn lẹ kó wọn bẹ̀ ni tẹ́ ẹ̀ màsìkò tẹ́ ẹ̀ sọ pé ó tó gẹ́ ẹ̀. Bàbá wa Akpabio, kí ló dé tá à ń fi gbogbo nǹkan ṣe òṣèlú? Kí ló dé? Ọ̀rọ̀ òṣèlú lẹ sọ yẹn o, ó sì lágbára fún orúkọ tí yín gan pàápàá. Ó máa ń dáa kéèyàn ro nǹkan kó tó sọ, kì í ṣe kó sọ tán kó tó rò ó. Ṣùgbọ́n Ọlọ́run náà ló jẹ́ kẹ́ ẹ sọ jáde fún síta káwọn èèyàn lè máa lẹ́vù tẹ̀wà. Lẹ́vù ayọ̀ ni tẹ́ bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì sótán, àdẹ́ máa retí bóyá agbésùmọ̀mí ò ní sí mọ́ nítorí ẹ̀sìn. Bọ́mọ Yorùbá bá dìsíìfà rẹ̀ nítorí ẹ̀sìn, ó ṣe rẹ̀ ni. A gbọ́ pé wọ́n ti gba gbogbo ẹ̀, kò sólóòótọ́ mọ́, ṣùgbọ́n síbẹ̀ ẹ má jẹ́ wọ́n pa yín o. Bí pásítọ̀ kan àbá àfáà kan bá dé tó bá ní mi ò jiyàn, tó bá jẹ́ òun gan wọnú ìbílẹ̀ lọ o, torí àwa lọ́lọ́run fún, Yorùbá lọ́lọ́run fún, a lè ti sọ dànù, a lè ti tà á dànù, ṣùgbọ́n fact remains that Ọlọ́run fún wa, àwa la lò bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n dẹ̀ fi ẹ̀tàn gbà ó pé wọ́n ń pààyàn ní ẹbọ ní igbá ní àwo ní, èyí tí wọ́n tí kì í ṣẹbọ ṣé wọn ò máa pààyàn báyìí? Ṣé ẹ mọ iye ẹ̀mí tó ti sọnù lórí pé wọ́n ní wọ́n fẹ́ islamize, lórí pé wọ́n fẹ́ gbé sàríà wá tí wọn ò bá ti gbà pẹ̀lú agídí? Èmi ò lòdì sí sàríà, mi ò lòdì sí islamization, ṣùgbọ́n mo fẹ́ èyí ò ní káwúsá mọ́ sùn rárá kọ́ mọ́ kìran ni. Ẹgbọ́n gbèdé bí a lè ṣẹ̀sìn Islam, a lè ṣe ti kìrìsìtẹ́nì bí, ṣùgbọ́n àwọn ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìpànìyàn tí ó wà nínú tọ̀dọ̀ tí yẹn, àní ẹ mọ́ gbèdé bí, ẹ sì fẹ́ fagídí gbèdé bí. Torí tí ẹ bá ti gbà á lọ́wọ́ yín bí, àwọn tí yẹn lẹ́ẹ̀mọ́ lò ní ẹ bá di pé wọ́n di onílù, ló bá di pé wọ́n jẹ gàba, ló bá di wípé àwọn lápàṣẹ wà tẹ́ ẹ bá ti tá a bá ti gba òfin yẹn wọlé báyìí, gbà òfin Nàìjíríà kù ńlẹ̀ ni o. Ọ̀rọ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni, ọ̀rọ̀ pé kọ̀ọ̀kan kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan, rárá o, ibi pẹlẹbẹ ni wọ́n ti fẹ́ mọ́ ọ̀lẹ̀ jẹ. Òdodo tó wà ńbẹ̀ nìyẹn. Tí ò bá kan kìrìsìtẹ́nì, àwọn ọmọ iléèwé tó wà lórí WhatsApp tó ń sọ̀rọ̀, ó ṣe dẹ́n tá à ń sọ̀kò pa. Ẹni tó ní Kogi àbí nǹkan, tíṣà tó gba báàgì lọ́wọ́ ọmọ tó fẹ́ jíwèé wò, tó sọ báàgì síta, tí ọmọ pariwo Kùránì wà ńbẹ̀, kí ló dé tán pa? Ẹni tó ń wàásù lọ fúnra rẹ̀, àwọn báńdíìtì tẹ́rọ́rìsì yìí sì ń sọ wípé wọ́n lọ àtáàkì èèyàn kan nu mọ́tò, pé Christian wo ló wà nu mọ́tò yìí? Kí ni ká tó mọ wádìí nípa ṣàríà? Ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn Fúlàní ni wọn máa láàfíà wá sínú ẹ̀sìn yẹn, ká nígbàgbọ́ pé ẹ̀sìn àlàáfíà ni, ṣùgbọ́n ìwà àwọn tó ń ṣe ló máa sọ fún wa pé tí wọ́n gbé dání yẹn àlàáfíà ni. Tó bá jẹ́ pé ó lálàáfíà, àwọn eléyìí ti yọ àlàáfíà rẹ̀ kú o. Ta ló máa gba orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀? Ọmọ Yorùbá
gbogbo ọ̀nà láti gbara wa sílẹ̀ làwa ń polongo lọ́tún lósì níwájú lẹ́yìn tá a bá tọ̀ bó ṣe yẹ ká tọ̀ ẹgbẹ́ fìjìláńtẹ́ nǹkan tí gbogbo wa tá a kóra wa jọ lábẹ́ ìjọba tí ẹ̀mí 10-15 street by street tí wọ́n bá lè ṣe atọ́nà kínní ẹni àlejò náà tí ó wọlé wa náà mọ̀ bó ṣe ṣe kó má fara rí lọ. Ẹ má mọ̀jà dákẹ́, ẹ má jẹ́ kán fẹ̀sì bà ayé wa jẹ́. Pásítọ̀ kan bóyá kan tó mú number 1 to 5 àbí 4 àbí 3 yọ wà nù wọn. Kìrìsìtẹ́nì ẹ má tún bínú, wọ́n lè ní wọ́n ń takò àwọn pásítọ̀. Àwọn òpè yẹn pásítọ̀ àsọ pé kí pásítọ̀ ni àbí pásítọ̀ kọ́. Ṣùgbọ́n gbà tí ẹ bá gorí ẹ̀rọ ayélujára tó sọ pé àwọn tẹ́rọ́rìsì wa àwọn kidnapper wọ́n kidnap ọmọ òun kan, òun ní kó gbé fóònù fún wọn, òun dẹ̀ sọ pé wọ́n ó kú tí wọ́n bá fọ́mọ òun lẹ̀, ìyẹn ní bóyá ní ẹkú ni. Irú àwọn ẹ̀rí mírèkù wo ni? Àní kò sí mírèkù. Wọ́n tún sọ tẹ́lẹ̀ kejì, wọ́n lọ́mọ ìhò tí ẹ̀ tí ì pé àwọn. Ó kàn sọ fún wọn wípé bàbá mi sọ wípé máa kú òun bí láago 7. Ó dẹ̀ sọ fáwọn tẹ́rọ́rìsì. Wọ́n àti ìpè bàbá o, wọ́n yìí bá sọ ìyẹn pásítọ̀ tá à ń sọ yìí o. Pásítọ̀ yìí ní bí ẹ sì bẹ̀rẹ̀ sí gẹ́ra wọn ládàánù. Bí ẹ sì bẹ̀rẹ̀ sí gẹ́ra wọn ládàánù. Láì tiẹ̀ tí ì sọ fún un rárá, ọmọ yẹn kàn forúkọ òun. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí là ń bá a ká? What is the problem pẹ̀lú àṣà àti ṣe àwọn míì? Ìtò dá ń bẹ̀ tá a bá mú lò kò sí burú tó burú. Ìtò bá kù díẹ̀ káàtó ká sọ́nù kára gbé síbì kan, ohun àtijọ́ ti kọjá. Àwọn ẹ̀rí kan wà tí wọ́n máa ń sọ tẹ́ ẹ bá ń gbọ́ lórí rédíò ńgbà míì, inú ó sì máa bí yín torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà la mọ̀. A sọ pé gbogbo wọn. Tó bá wá mú pásítọ̀ ńlá bí irú eléyìí tó lè jáde máa sọrú ẹ̀rí bẹ́ẹ̀, kí ló ń sọ fún yín? Ẹni kidnapper bá gbé kò ní wọlé tọ̀ wá o tó bá ti ń dákọ̀ bàbá oyè. Tó bá ti ń dákọ̀ wọn ọ̀ tó bá ti nígbàgbọ́ pé òun ó kó bí àbí nǹkan ó ṣe yín, ìlú ẹ ti di òkú. Ọlọ́run ní já dòkú. Kí ló dé tá à ń ṣì àwọn èèyàn lọ́nà? Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ìdẹ̀rẹ̀ tí wọ́n tojú bọ̀ tí wọ́n wọlé tọ̀, ẹ̀rù á bà yín. Ṣé láwọn ìrìn àjò tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó sí àwa lọ́wọ́? Ṣùgbọ́n àwọn ò nífẹ̀ẹ́ àti bàyàn lórúkọ jẹ́. Ṣé àwa ò tí ó máa ṣe o? Ẹ má jẹ́ á sọ kó mọ́ dàbí pé wọ́n ń bẹ̀sìn jẹ́ ni, wọ́n ń ba pásítọ̀ jẹ́ ni, wọ́n ń ba gbá jẹ́ ni. Ojú wa máa tó là máa tó rí. Àní wá learn in a hard way. Mo kì í bẹ ṣe ń wò wá. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ó ti ṣẹlẹ̀ ní Mali o. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ọwọ́ yẹpẹrẹ náà lẹ sì fi mọ́rọ̀ bandit àti terrorist. Agbára 2027 pọ̀ ju ti àwọn terrorist lọ. Okay. Ọ̀run yábọ̀ kì í sọ̀rọ̀ èèyàn kan o. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé ìyà tó wà, ìyà kó bá bàjẹ́ àtúkà ni. Ìdààmú Olódùmarè yóò máa bá gbé. Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ bá wa pín ètò yìí, kẹ́ ẹ dá bá wa subscribe. Mi ò kì í sọ náà, ṣùgbọ́n níwọ̀nba àkókò tá a dé sọ yìí, gbogbo tẹ́ ẹ̀ ń dojúkọ tó jẹ́ aburú, Ọlọ́run á bá wa ṣẹ́gun ẹ̀. Gbogbo tẹ́ ẹ̀ ń retí lọ́dọ̀ Ọlọ́run ní rere àti tẹ́ ẹ̀ retí, Ọlọ́run á ṣe fún yín bẹ́ẹ̀ tí ń bá mi pín ètò yìí. Ẹ ní dààmú lórí ọmọ o. Bẹ́ẹ̀ ló wá rí. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá.